Èyí ni àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ọdún 2024 láti ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Nígbà tá a bá ríra ẹni náà lòwúrò ẹni ni Yorùbá ń wí. Nídìí èyí, bí mo bá kí yín kú àmójúbà ọdún tuntun kò ṣe nǹkan kan. Àmọ́ síbẹ̀ náà, bá a bá sọ̀rọ̀ ká má gbàgbé ẹni adìlókun. Ẹ má tí ì jẹ́ ká yára sáré gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ọdún 2024 nítorí obìnrin ò gbàgbé ọjọ́ ìbálé, ọdún kan tí kò yẹ ká gbàgbé bọ̀rọ̀ ni. Ẹ wá, ẹ jẹ́ ká yẹ àwọn ohun kàǹkà tójú rí lọ́dún tó kọjá yìí wò kó lè jẹ́ atọ́kùn àwọn ohun tí a ó ṣe lọ́dún yìí kí ọdún eléyìí ìyẹn 2025 lè jẹ́ ọdún àṣeyọrí ńlá fún gbogbo wa. Nínú oṣù kínní ọdún 2024, gbẹ́gẹ́dẹ́ gbiná, ẹni tó kàn ló mọ̀ ó jàre. Báwọn ọmọ Nàìjíríà ti kí ara wọn kú ọdún tuntun tí ọ̀pọ̀ sì ń jó, bẹ́ẹ̀ làwọn aráyé rọ̀yùn kan ti ní àwọn nǹkan aburú yóò ṣẹlẹ̀ léraléra. Kódà olórí ìjọ Rìdíìmù, Pásítọ̀ Adébóyè pàápàá wí bẹ́ẹ̀. Ó ní ọdún 2024 yóò kọ́kọ́ le koko. Ó ní ọdún náà yóò le gan kó tó padà wá dẹ̀rọ̀. Torí bẹ́ẹ̀ ká lára ṣọ́ra. Wọ́n tí máa fẹ́ sọ̀rọ̀ náà tán tí gbẹ́kẹ̀ fi bẹ̀rẹ̀ sí í bú táwọn nǹkan ń jálu ara wọn lóòótọ́. Àárín àwọn eléré orí ìtàgé Nollywood ní nǹkan ti kọ́kọ́ kàn nígbà tí àgbà òṣèré kan tí wọ́n ń pè ní Adédèjì Adérẹ̀mí, àmọ́ táwọn èèyàn mọ̀ sí Ọlọ́fàáná, kú lójijì láì fu ẹnikẹ́ni lára. Kò sí ẹnìkan tó fẹ́ràn àwọn fíìmù Yorùbá tí kò ní fẹ́ràn Ọlọ́fàáná nítorí pé ó gbọ́ èdè náà jìnnà. Bó bá sì ti sọ̀rọ̀ kan ni yóò ju òwe tàbí àpọ̀nlé èdè lù. Òní Yorùbá bíi tiẹ̀ sì ṣọ̀wọ́n láàrin àwọn tí wọ́n jọ ń ṣeré gbogbo. Àti pé àgbà òṣèré ni, ó ti pẹ́ nídìí iṣẹ́ náà, àwọn èèyàn sì bọ̀wọ̀ fún un gan. Àfi bí ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ ti kú la gbọ́ a ò gbọ́ tàárẹ̀ tó sì kú mọ́ gbogbo èèyàn lójú. Ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 ni, nígbà tí ọdún náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan-an. Ní ìpínlẹ̀ Anambra ni wàhálà míì ti bẹ́ nígbà tí àwọn èèyàn 5 kú lẹ́ẹ̀kan náà níbi tí ọkọ̀ ojú omi kan ti dojúdé sínú àgbàmì River Niger lọ́jọ́ 7 oṣù kínní ọdún 2024. Aago 7 àárọ̀ nìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ tí àwọn èèyàn tó ń ti ìpínlẹ̀ Kogi lọ sí Anambra lórí omi rọ́dànù sínú àgbàmì. Ìṣẹ́ làwọn agbófinró ṣe kí wọ́n tó yọ àwọn 30 èèyàn jáde láì farapa púpọ̀. Ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ tí àjálù míì tún jálù wọ́n ní Rivers lọ́jọ́ 2 ìyẹn ọjọ́ 8 oṣù kínní 2024 níbi tí bí 20 èèyàn ti tún kú sínú omi. Ojú omi Andoni sí Bọ̀ní lọ́kọ̀ náà rìn, ẹ̀ẹ̀kan náà ló sì rì sínú àgbàmì. Èyí tó burú jù ni tọ́kọ̀ ojú omi tó ń bọ̀ láti ìpínlẹ̀ Niger lọ sí Kebbi, èèyàn 8 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀, 100 èèyàn sì dàwátì pátápátá. Àmọ́ lọ́jọ́ yìí kan náà ní nǹkan burúkú míì tún ṣẹlẹ̀, ìyẹn lọ́jọ́ 15 oṣù kínní 2024. Àwọn afẹ̀míṣòfò bíi 100 ni wọ́n kọlu ibùdó àwọn ọmọ ogun Nàìjíríà tó wà ní Nahuta ní ìpínlẹ̀ Katsina. Kìnní náà sì di ìbẹ̀rùbojo ní gbogbo àyíká abẹ̀ àti pàápàá fáwọn ọmọ ogun tí wọ́n kọlù. Èyí ni wọ́n ń wí lọ́wọ́ tí wàhálà gidi fi ṣẹlẹ̀ nígboro ìlú Ìbàdàn tiwa. Ọjọ́ 17 oṣù kínní January 17, 2024. Ọjọ́ yìí ni bọ́ǹbù táwọn tí wọ́n ń wa góòlù àti àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa lọ́nà àìtọ́ kan dọ́gbọ́n kó sínú ilé kan ní Àdèyí ní Bódìjà, Ìbàdàn bú lójijì tó ba ilé àti ọ̀nà jẹ́ tó sì pààyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará agbègbè náà ni wọ́n sì di aláàbọ̀ ara. Bí aago 7 alẹ́ ni kinní náà dà gbòòrò. Kò sẹ́ni tó rírú ẹ̀ rí. Ọjọ́ burúkú kan lọ́jọ́ náà láàrin ìgboro Ìbàdàn. Níṣe ni gbogbo ilẹ̀ ń mì tìtì tí èéfín sì bojú ọ̀run dárudáru. Ọ̀rọ̀ náà dé Ológun Ẹrú, ó dé Apẹtẹ, New Garage, Báṣọ̀run, Ẹlẹ́yẹlé, Ṣàngó, Àkóbọ̀. Ó lé àwọn èèyàn Dùgbẹ̀ kọjá ibi tí wọ́n dúró sí tí ọ̀pọ̀ kò sì mọbi tí wọ́n ń sá lọ. Ọpẹ́lọpẹ́ pé gómìnà Mákindé tètè fúnra ẹ̀ wá ibi ìṣẹ̀lẹ̀ náà kàn. Òun ló ṣàlàyé pé àwọn tí wọn kò níwèé àṣẹ tí wọ́n ń wa kùsà ni wọ́n gba ilé sí Àdèyí tí wọ́n wá ń kó bọ́ǹbù pamọ́ síbẹ̀. Èyí tó fi hàn wọ́n pé
arúfin tààrà ni wọ́n. Ó tó ọjọ́ díẹ̀ kí ọkàn àwọn èèyàn tó balẹ̀, torí ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ ni láé kò tún jẹ́ bá wọn bú ọba àkóso. Èyí tá a fi parí oṣù kínní 2024 yẹn náà kò dáa, nítorí 30 èèyàn làwọn afẹ̀míṣòfò yìnbọn pa lábúlé Kwahaslalek ní ìpínlẹ̀ Plateau. Wọn ò ṣe kinní kan fún wọn ju pé wọ́n sá pamọ́ sí ilé baálẹ̀ ìlú náà nígbà tí wọ́n gbúrò àwọn jàǹdùkú ọ̀hún ni. Làwọn jàǹdùkú yìí bá ká wọn mọ́bẹ̀, wọ́n sì pa wọ́n. Ọjọ́ 24 oṣù kínní ọdún 2024 ni. Nínú oṣù kejì ọdún 2024, ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ tó dùn gbogbo àwọn olówó pátá. Ibi tí kinní náà wọ̀ lára wọn kò dáa. Ikú ọ̀kan nínú wọn ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Herbert Wigwe. Olówó ńlá gan ni, nítorí òun ni ọ̀gá àgbà pátá ní báńkì Access. Ọ̀rẹ́ àwọn olówó ńlá bíi Aliko Dangote, Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, Adédèjì Adélékè àtàwọn olówó gidi ní Nàìjíríà ni. Amẹ́ríkà ló kú sí lọ́jọ́ 9 oṣù kejì 2024. Ìsinmi ló lọ fún, hẹlikọ́pítà tó sì ṣáàtà ní California ló jábọ́ látojú ọ̀run ni Wigwe bá kú o. Ọ̀rọ̀ náà sì di ìbànújẹ́ ńlá fún ọ̀pọ̀ olówó, nítorí àjálù náà fi hàn wọ́n pé ikú ò mẹ́nìkan, kódà kò dá olówó mọ̀ láwùjọ. Ọjọ́ 11 oṣù kejì February 11, 2024 ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa jálulẹ̀ nílùú Abidjan. Ife ẹ̀yẹ ọ̀gá àwọn agbábọ́ọ̀lù Áfíríkà ni wọ́n ń jà fún. Àfi báwọn ọmọ Ivory Coast ṣe là wọ́n mọ́lẹ̀ lọ́jọ́ Sátidé ọ̀hún ní Gao bá gbọ́n gbá. Pẹ̀lú ìbànújẹ́ ni wọ́n fi padà sí Nàìjíríà. Àwọn tó sì kí wọn káàbọ̀ kò tó nǹkan rárá. Àmọ́ bí oṣù kejì náà ti ń lọ, lọ́jọ́ 19 oṣù náà, February 19, 2024, bẹ́ẹ̀ làwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí mú inú gbogbo ọmọ Nàìjíríà dùn. Ohun tí wọ́n sọ ni pé àwọn ò ní jẹ́ kí iléeṣẹ́ elépo bẹntiróòlù ilẹ̀ wa NNPC tàbí àwọn alágbàtà wọn fi kọ́bọ̀ kan kún owó epo náà mọ́. Nígbà tí wọ́n ń sọ yìí, epo bẹntiróòlù jẹ́ 600 naira fún lítà kan. Ohun tó jẹ́ kí inú àwọn aráàlú dùn rèé, wọ́n ní àwọn ti rí ẹni tí yóò gbèjà wọn. Bẹ́ẹ̀ náà ni ilé ìgbìmọ̀ yìí tún ní àwọn ò ní jẹ́ kí àwọn tí wọ́n ń pèsè iná mọ̀nàmọ́ná náà fi owó kún, nítorí àwọn mọ̀ pé kìnní náà yóò ní aráàlú lára bí wọ́n bá ṣe é. Nígbà náà kò tíì sí band A tàbí band B. Ohun tó jẹ́ káwọn aráàlú pàtẹ́wọ́ fáwọn aṣòfin wa nìyẹn. Àmọ́ o, àwọn aṣòfin àgbà fòǹtẹ̀lú pé ọ̀gbẹ́ni Ọláyẹmí Kàdósò ni yóò jẹ́ olórí báńkì àpapọ̀ ilẹ̀ wa, Central Bank of Nigeria. Ọjọ́ 22 oṣù kejì February 22, 2024 ni wọ́n fọwọ́ sí pé òun ni gómìnà báńkì ilẹ̀ wa. Ọjọ́ 7 oṣù kẹta March 7, 2024 kì í ṣe ọjọ́ kan tó dáa ní ìpínlẹ̀ Kaduna. Ọjọ́ táwọn afẹ̀míṣòfò ya wọ ilé ìwé kan nílùú kan tí wọ́n ń pè ní Kuriga ni, tí wọ́n sì kó àwọn ọmọ tí wọ́n lé ní 200, ìyẹn 102 lọ lẹ́ẹ̀kan. Ìjọba ìbílẹ̀ Chikum ní Kuriga yìí wà. Níbẹ̀ làwọn ajínigbé yìí ti gun ọ̀kadà tó lé ní 100 wọ̀lú náà, tí wọ́n sì jí àwọn ọmọ iléèwé girama àti iléèwé pámárì náà kó lọ. Kódà wọ́n jí tíṣà wọn kan gbé pẹ̀lú wọn níbi tí yẹn ti ń sá fìlàfìlà pé kí wọ́n má jí àwọn ọmọ náà gbé lọ. Ń làwọn òbí bá ń sunkún tí wọ́n ń gbára yílẹ̀. Ọjọ́ kan tó bàyàn nínú jẹ́ ni. Ariwo ọ̀rọ̀ náà pọ̀ débi pé ìlú pàápàá kò sinmi. Gbogbo abiyamọ ayé ló ń pariwo. Wọ́n gbàgbọ́ pé kò sẹ́ni tírú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí, torí ikú tó bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Pẹ̀lú ẹ̀ náà, ọ̀sẹ̀ 2 gbáko làwọn ọmọ ọ̀hún ṣe nígbèkùn àwọn ajínigbé wọ̀nyí, káwọn sọ́jà tó rí wọn gbà jáde lọ́jọ́ 24 oṣù kẹta March 24, 2024. Ọjọ́ yìí náà ni ìṣẹ̀lẹ̀ tó padà kó ọmọkùnrin kan, Idris Okunleye, tó máa ń múra bí obìnrin tí wọ́n sì ń pè ní Bobrisky, sínú ìyọnu gidi bẹ̀rẹ̀ nílùú Èkó. Ọmọbìnrin òṣèré tíátà kan tí wọ́n ń pè ní Ẹniọlá Àjàó ló gbé eré ẹ̀ kan jáde. Ó pè é ní Àjàkájù. Níbi tó ti ń ṣàfihàn eré náà fáwọn ọ̀tọ̀kùlú nídàkọ́ńkọ́ ni Bobrisky ti lọ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àlejò pàtàkì. Bó sì ti débẹ̀ ló bẹ̀rẹ̀ sí fọ́n owó fáwọn eléré. Owó náírà tó fọ́n lọ́jọ́ yìí ló padà kó bá a. Ọjọ́ 24 oṣù kẹta
March 24, 2024 ni. Níbẹ̀rẹ̀ oṣù kẹrin, ìyẹn ọjọ́ kìíní oṣù náà, ọ̀rọ̀ kan tí Peter Obi sọ pé inú ìgbèkùn ní gbogbo ọmọ Nàìjíríà pátá wà dá wàhálà sílẹ̀ láàrin òun àtàwọn tí wọ́n ń ṣèjọba. Wọ́n bínú sí i tààrà, wọ́n ní ìsọkúsọ ló ń sọ. Àmọ́ Peter Obi ní ọmọ Nàìjíríà wo ló gbádùn ayé ẹ̀? Ṣé níbi tára ti ní ẹni gbogbo tí wọ́n wà nínú àhámọ́ ayé pé kò sí ọmọ Nàìjíríà tó wà lómìnira nítorí ìjọba ń fi ayé ni wọ́n lára? Ọ̀rọ̀ náà bí àwọn tí wọ́n ń ṣèjọba nínú gan ni o, wọ́n sì kanra mọ́ Peter Obi dáadáa. Ní ọjọ́ karùn-ún oṣù kẹrin yìí náà, April 5, 2024, iléeṣẹ́ tó ń ṣojú ìjọba ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ yìí, ìyẹn American Embassy, kéde fún gbogbo ìlú pé àwọn alákatakítí ẹ̀sìn kan, Islamic Movement of Nigeria, láwọn yóò fẹ̀hónú hàn o. Àwọn aṣojú Amẹ́ríkà yìí fura pé kò síbi táwọn ẹgbẹ́ yìí ti ṣe ìwọ́de tí ọ̀rọ̀ kì í di wàhálà, nígbà tó jẹ́ gbogbo ohun tó wà lọ́kàn tiwọn ni pé bí wọn yóò ti sọ Nàìjíríà di orílẹ̀-èdè tí wọn yóò máa fi òfin ẹ̀sìn Islam nìkan ṣe àkóso. Nídìí èyí ni wọ́n ṣe kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè tiwọn ní Nàìjíríà pé kí wọ́n ṣọ́ra wọn gidigidi l'Àbújá, kí wọ́n má rìn gbèrègbèrè kiri, kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn alákatakítí wọ̀nyí. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n gbọ́ ìkéde náà pẹ̀lú, ó sì kó ìpayà bá wọn. Ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2024 yìí, ọmọbìnrin kan nínú àwọn ọmọléèwé Chibok táwọn afẹ̀míṣòfò Boko Haram jí gbé níléèwé wọn nínú ọdún 2014 jáde síta láti inú aginjù tí wọ́n gbé e pamọ́ sí láti ọjọ́ yìí. Àwọn ológun lórí ìgbà jáde lẹ́yìn ọdún 10 tí wọ́n ti jí wọn gbé. Ọmọ 3 ló ti bí, àwọn ọmọ 3 ló sì kó jáde, kò sẹ́ni tó mọ bàbá wọn. Ọjọ́ kejì ọjọ́ yìí, ìyẹn ọjọ́ 19 oṣù April 19, 2024, ní ìròyìn tí kò dáa míì tún jáde. Àwọn sọ́jà ilẹ̀ wa 6 láwọn afẹ̀míṣòfò pàdánù níbi tí wọ́n ti lúgọ sídè wọ́n, táwọn yẹn ò sì mọ̀ nílùú kan tó ń jẹ́ Ṣìrórò ní ìpínlẹ̀ Niger. Ní ọjọ́ 26 oṣù kẹrin 2024 yìí, òjò burúkú kan rọ̀ ní Suleja, níbi tí òjò náà pọ̀ dé níṣẹ́ ló ya odi ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú náà lulẹ̀. Ní ilé tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n sí bá di gbayawu. Àwọn ẹlẹ́wọ̀n ibẹ̀ rí òjò náà bí òjò ìbùkún látọ̀run ni. Wọ́n ní àdúrà àwọn ló gbà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fọ́n jáde, wọ́n sá lọ bámúbámú. Ẹlẹ́wọ̀n 118 ni wọ́n sá jáde lọ́gbà ẹ̀wọ̀n Suleja lẹ́ẹ̀kan náà. Àpọ̀jù òjò ló wó ògiri ọgbà wọn. Èyí làwọn ìròyìn ńláńlá tó ṣẹlẹ̀ láàrin oṣù 4 àkọ́kọ́ ní ọdún 2024, gẹ́gẹ́ bí Ọláyíwọlá Alága ti ṣe ìwádìí ẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ fojú sọ́nà fún àwọn ìṣẹ̀lẹ̀ inú àwọn oṣù tó kù láìpẹ́ jọjọ. A jẹ́ pé ó tán lẹ́nu, ó kù níkùn. Ìròyìn tán lónìí, ó kù pa bàǹbàrì bó bá dọ̀la. Àgbédìgbẹ̀yọ̀ ní ẹ kú kalẹ̀.